Ẹ káàbọ̀ padà, ẹ káàbọ̀ padà, ẹ káàbọ̀ padà. Ẹ jọ̀ọ́, ẹ má bínú sí wa, ẹ má bínú sí wa, ẹ jọ̀ọ́. Ara ohun tí à ń sọ náà nìyẹn, wípé ìlú yìí ò work, kò ṣiṣẹ́ fún èèyàn kankan. Bátìrì ló lò lẹ́ẹ̀kan yẹn, bátìrì yẹn mo fi pé màá lè rí mileage, mo fi pé màá lè rí bátìrì yẹn mileage ni 5 days nsìn iná ò tàn nílùú yìí, àrí traces iná sójú rárá. Ṣé ìlú náà nìyẹn? Ìlú tí àwọn ọba sì fẹ́ lọ sóko pọ̀ lẹ́ni nìyẹn o. Ṣé ìlú nìyẹn? Àbí kí ni ká pè é? Ṣé ìlú nìyẹn? 5 days kò síná. Fóònù ló kú sí tí ẹ fi rí tó fi cut wá out. Fóònù ló shut down. Mo ṣe lọ second house, mo ṣe lọ yọ àwọn yẹn ti jí tàn jẹ́, wọ́n ti pa náà bẹ́yẹn o. Mo ṣe sáré lọ yọ power bank níbẹ̀ yẹn tí mo sáré wá fi bóòsì fóònù pé kí n fi padà sórí ìlà. Ṣé ìlú nìyẹn? Ìlú tí ẹ̀yin ọba kan aríjẹ lídìí ìbàjẹ́ tí ẹ fẹ́ lọ so papọ̀ léni nìyẹn o. Tí ẹ fẹ́ dá padà sí wọn Nàìjíríà tá a pa yín. Ọba kọ́ba kankan, ìjòyè kíjòyè kankan tó bá lọ so wọn Nàìjíríà papọ̀ léni, gbogbo tó ti fi àárọ̀ ọjọ́ ayé wọn kó jọ, wọn ò ní jèrè ẹ̀. Kò ń ṣèpè o, àsọtẹ́lẹ̀ ni, mo ti sọ lẹ́ẹ̀kan. Àsọtẹ́lẹ̀ èmi máa ń sọ, kò ń ṣe ìpè. Ìwọ ọba kọ́ba, ìjòyè kí ìjòyè tí o bá lọ léni tí o lọ so Yorùbá papọ̀ mọ́ wọn Nàìjíríà papọ̀. Lẹ́lẹ́ẹ̀kejì tí o lọ tiwọ́ sí another 50 years, ìbá àti ẹ̀ jẹ́ another 5 years ló ti ọwọ́ sí. O ò ní jèrè gbogbo nǹkan tí o bá fi àárọ̀ ọjọ́ ayé ẹ̀ tó ti fi kó jọ títí di àkókò yìí. O ò ní jèrè kankan náà. Bó bímọ 20, wọ́n á máa ṣọ́kún mọ́ ẹ lójú ni. Bẹ́ẹ̀ ni, bó bímọ 30, a máa kó sọ́wọ́ Fúlàní ẹ̀sìn ajínigbé ni. Bó bímọ 60, gbogbo ẹ̀ wọ́n á máa rin àrìn sẹ́sẹ̀ sí ni. Àsọtẹ́lẹ̀ ni omi ò ṣẹ́ ìpè o. Ẹ̀yin ọba wa, tẹ́ bá débi tẹ́ ń lọ, ẹ sọ fún ààrẹ, ẹ ní ẹ nífẹ̀ẹ́ sí another 50 years. Ẹ ní àwọn ọmọ ìlú ní kẹ́ ní a lè jọ gbé papọ̀ mọ́. Ààrẹ fúnra wọn gan mọ̀, nítorí fún kíni ajìjàgbara ni wọ́n ń gbà kan rí. Gbogbo wa la rí fídíò náà, gbogbo bí bàbá ṣe máa agitate nígbà yẹn. Kí ló wá dé nsìn tí bàbá wa di ààrẹ tán tí ò lè lo agbára àti ipò tó wà pẹ̀lú gbogbo owó tó ní láti lè fi dá Yorùbá kó lóko ẹrú? Ẹ wá ṣetán, tó fẹ́ lọ ṣe another 50 years pẹ̀lú 100 tí a sì ń bá yí tẹ́lẹ̀ tó expire ní 2014. 1914 amalgamation yìí fraud ni o. Tí ẹ̀yin ọba bá tún lọ ti ọwọ́ bọ another 2024 amalgamation, ẹ ṣe nǹkan ṣe o. Ẹ ń fara yín gan mọ̀, nítorí fún kíni àwa nìkan kọ́ ni Fúlàní ń pa, òun ṣará ìlú nìkan. Àṣà àti rí ibi tí Fúlàní ti wọ palace lọ́sàn gangan, ṣebí àti rí. Kì í ṣe pé a fi ń parọ́ mọ́ wọn, ohun tí ẹ̀yin ọba fúnra ara yín mọ̀ ni, ohun tí ẹ mọ̀ ni, ohun tí ẹ mọ̀ ni. Ó yẹ ṣe rí ọ̀rọ̀ tí à ń sọ yìí máa kan ní,
oyè tó kan ará Ìwó wọ́n ní ó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Ó ṣẹlẹ̀ sí brọ́dà wa kan, àbúrò former governor kan ní ilẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó jáde síta, ó fọ̀hún síta. Bẹ́ẹ̀ ni, ó fọ̀hún síta, ó ké. Ẹ máa gbọ́ o. Save your money there. Don't come here. I just opened Amala place. 50 people working, making money from there. They chop it in 5 months. I spent 105 million to set it up just to create more job. They finish it in 5 months because they know I'm not always around. I have a farm in Ibadan. Before I travel last month, Fulani henchmen brought his cows. They chop all of my cassava. When we carry our reach station, they offer 40,000 for 8 million worth of investment for the same country where we did. So, now think of it. My estate in Abuja, 26 tenants. Out of the 26 tenants, Fulani henchmen brought his cows. They chop all of my cassava. When we carry our reach station, they offer 40,000 for 8 million worth of investment for the same country where we did. So now think of it. Ibi tí mò ń lọ ní èèyàn mi tẹ́tí dákọ̀ mọ́ ẹ bá wa ṣí ètò yìí kó kàn wọ́n bá yín lára. Tó bá jẹ́ pé hòtẹ́ẹ̀lì ni wọ́n ti lọ́ọ̀jì sí kó máa kàn wọ́n lára ń bẹ̀. Ṣé ẹ mọ ibi tí mò ń lọ ni wípé ṣé ẹ rántí bọ̀bọ́ yìí fídíò kan tó ṣe lé oṣù bíi mélòó kan sẹ́yìn tó fi ní Sunday Igboho má bá wa sọ ọ̀rọ̀ mọ́. Wọ́n Nàìjíríà ní kinní kan, we are one Nigeria, ṣe kinní kan. Ṣé ẹ rántí fídíò yẹn? Fídíò yẹn mi ò ní bí ni bá tún play ẹ̀ fún yín. Àbúrò former governor kan nípínlẹ̀ Èkìtì ni o. Bọ̀ nígbà tí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fídíò tí mò ń play fún yín kò tí tó 2 weeks. Nàìjíríà wá ṣẹlẹ̀ sí bó ṣe máa ṣẹlẹ̀ sí àwọn ọba tí ó bá lọ tiwọ́ bọ another amalgamation lé ní ni o. Òun ló jẹ́ kí n padà play video mo play lórí program lánàá. Now this the same guy wá jáde síta àwa ń ṣe fídíò. Ó lóun lọ fọlọ́pàá gbé wọn. Ó ní oko tóun fi 8 million naira ṣe. Ó ní wọ́n wá fi 80,000 ń bẹ òun. Ṣé ti rí bẹ́yẹn? Ṣé rí pé Nàìjíríà ṣẹlẹ̀ sí? Ó voice out. Ìgbà kan dẹ̀ wà tí à ń pe irú wọn wípé ẹja sọ pé no to one Nigeria. Ẹ̀ ń jáde síta, ẹ̀ ń takò wá. Ẹ̀ ní à ń sọ ìsọkúsọ. Bà tí ìsọkúsọ wa tó wá da òun tọ́. Ṣé rí pé ó ti wá ń jájú wọn lójú bẹ́yẹn. Nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wọn sìn wọn mọ̀nà tó máa gbégbà. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ti ń pe olóyè lábẹ́ aṣọ. Ibẹ̀ láti rí ìkan lára àwọn sójà tó ń jọ lọlé olóyè tó ti pe olóyè. Tẹ́ bá wo fídíò tó lóyè ṣe níjẹta ẹ rí pé ó ti pe olóyè tó ti ń bẹ olóyè. Ẹ ti rí bẹ́yẹn. Ẹ ti rí bẹ́yẹn. Ṣùgbọ́n ìbéèrè mi láàárọ̀ ni pé kí ló dé tí ọmọ Yorùbá ń ta ọjọ́ ọ̀la ẹ̀ torí owó nígbà tí Buhari rán yín iṣẹ́ wípé kó lọ pa ọmọ ìyá ẹ̀ tó dẹ̀ gbéra tí wọn náà dẹ̀ gbéra ó dẹ̀ lọ ó wá ṣetán ó wá ń pe olóyè ń sìn ó ní o mọ̀ pé ilé ẹ̀ lẹ́ ń pọ̀ lẹ́yìn tó yẹ pé ó nóye oṣù tó ti káàpù yín síbì kan wípé ẹ̀ ń lọ operation kan. You are now telling me wípé o mọ̀ wípé ilé olóyè lẹ́ ń bọ̀. Ṣé dìndìnrín ló pè wá ni? Dìndìnrín lẹ́ pè wá àbí? Ẹ fi pé ẹ̀ fún wa lámbà lóòótọ́ tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa a welcome yín. Ṣùgbọ́n tẹ́ bá jáwọ́ nínú iṣẹ́ ibi tó bá jẹ́ pé ọgbọ́n náà lẹ tún dá padà wá
Nàìjíríà tó sì máa ṣẹlẹ̀ sí yín ó sì pọ̀ bẹ́ẹ̀ ni ó sì pọ̀ gan. Nàìjíríà tó sì máa ṣẹlẹ̀ sí yín ó sì pọ̀ nítorí fún kí ni ohun tí a ń jà fún yín àtẹni tó support àtẹni tí ó support tí a bá gba orílẹ̀-èdè tán ṣé a fẹ́ lé ẹnìkan pé kó máa lọ ni yàtọ̀ sí àwọn Fúlàní tá a máa lé o tá a máa ní kó máa lọ o nítorí pé Fúlàní tó bá fẹ́ gbé orí ilẹ̀ wa á ṣe lọ á ṣe ṣe ìwé á ṣe fún níwèé ni àjọ sọ̀rọ̀ àsọyé ohun báyìí ni o lè ṣe lórí ilẹ̀ wa ohun báyìí ni a gbà láàyè òfin máa wà tó túmọ̀ sí wípé ìlú tó bá nófin wọ́n á máa gbé ìgbé ayé àlàáfíà kò ní sí ìdàrúdàpọ̀ bọ́tí ìlú tó wà tí pé olúkálùkù kàn ń wa mọ́tò wọlé bó ṣe wù ú ni ìmí gba ó fẹsẹ̀ rìn wọnú igbó inú igbó ló gbà wọlé sínú ìlú wa before you know ó ti ń gbé inú ìlú before you know ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ibi tí gómìnà tí a ń sọ yìí ibi tó ń wó iṣẹ́ ibi táwọn Fúlàní ń ṣe ń bẹ̀ kò kéré ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo sọ mo ní a gbé kúdòsì fún gómìnà náà tó pé ohun tá à ń fẹ́ gan nìyẹn ẹjá lé wọn pípé ikú lórí ilẹ̀ wa ẹjá lé wọn ká dẹ̀ gba ilẹ̀ wa ká gbà kó lọ́wọ́ wọn Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà is a fraud 1914 amalgamation is a fraud amalgamation so nísìn bí a ṣe ń pariwo 1914 amalgamation fraud ẹ̀tún expect pé ká tún padà wá máa pariwo 2024 amalgamation fraud again kò possible no ní ọmọ Yorùbá ẹ wake up bẹ́ẹ̀ ni ẹ wake up ẹ bá wa pín ètò ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó kan àwọn ọba yẹn lára mo mọ̀ pé wọ́n á ti wà ní òtẹ́ ìmíì tó bá ní Èkó ibi tó ti fẹ́ ṣe meeting mo mọ̀ pé àárọ̀ ìláṣẹ̀ fẹ́ gbéra bọ̀ wọn tó bá jẹ́ pé tó bá wà nílùú tó jìnnà mo mọ̀ pé wọ́n á ti lọ látàná wọ́n á dẹ̀ ti máa fowó negotiate pẹ̀lú wọn ẹ̀yin tẹ́ ń sọ wípé kán wọn bá kán gbowó lọ́wọ́ wọn ṣùgbọ́n kán má support wọn Nàìjíríà kò possible ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kán má gbowó ni à ń sọ ẹ̀ ń sọ pé owó wọn ni no kò work báwo ni wọ́n ṣe máa gbowó tó á tó sọ fún ààrẹ orílẹ̀-èdè pé wọn ò ṣe mọ́ ṣùgbọ́n ẹ mọ irú ìlú tá wà náà kò possible ọba kọba tó bá ti lè gbowó ó ti ta ráìtì ẹ̀ ó ti ta ráìtì ẹ̀ nìyà ẹni ọba tí ó bá ti lè gbowó bẹ́ẹ̀ lè ti fọwọ́ sí nìyẹn mo wá fi àkókò yìí mo fi pé bàbá tó ń lídìí wọn lọ́bẹ̀ kábíyèsí bàbá olúayé igbákejì òrìṣà bàbá wa Ọọ̀ni ẹ jọ̀ọ́ bàbá ìgbé ayé tí ọmọ Yorùbá ń gbé nínú orílẹ̀-èdè Nàìjíríà ṣó dùn mọ́ yín nú ni lóòótọ́ àmọ́ má ìdí yín o ṣùgbọ́n a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ yín o bàbá ṣé ó dùn mọ́ yín nú ni ṣùgbọ́n náà ẹ̀ ń rìn lẹ́rìn wà ẹ mọ bó ṣe ń lọ ẹ mọ bó ṣe ń lọ lé ẹ̀rín ìlú ọmọ Yorùbá ti di alágbe gbogbo ọmọ Yorùbá ti di alágbe because gbogbo ọmọ Yorùbá náà la lè pé tí wọ́n ní ẹnìkan ló parí líkìní kan tí mo mọ̀ òwe pa wọ́n tó ti jẹ́ pé ẹ̀yà wa ló ti ń ṣe agbe yẹn gbogbo wa náà láti dá lágbe nítorí pé orúkọ kan ló so wá papọ̀ èdè kan ẹ̀yà kan ní ọmọ Yorùbá tí ẹnìkan bá wá ṣe kinní kan lára wa
gbogbo wa mà ní gbogbo wa mà ló ń mà kan nísìn àwọn tó wà nílùú òyìnbó wọn ò trust àwọn tó wà nílé mọ́ àwọn tó wà dé nílé dẹ̀ ní ebi ń pa wọ́n ó wá sọ ọ̀pọ̀lọpọ̀ dá oníjìbìtì ẹ̀gbọ́n tó wà nílùú òyìnbó tó bá ń fowó ránṣẹ́ sílé pé àbúrò máa bá mi máa kọ́bì kan tèmi náà lè ríbi dé sí ìgbà tẹ́ bá máa lọ tẹ́ bá máa wá díẹ̀ lọ tẹ́ máa wá díẹ̀ bọ̀ ó lè má kọ́ ó lè jẹ́ pé àpò ara ẹ̀ ló tún kówó sí tó bá jẹ́ pé ìlú dá ẹni tó bá jalè kì í ṣe olè ìjọba nìkan ni wọn ò gbọdọ̀ má jà tí ìlú bá dá ìwọ tó bá jalè kán lọ yẹgi fún ẹni bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó ṣe rí nìyẹn kán lọ yẹgi fún ẹ nítorí pé tí ìlú bá ti lè dá a gbọ́dọ̀ fọ́lò òfin tó bá wà ní ìlú yẹn ṣùgbọ́n nígbà tẹ́ gbé òfin kalẹ̀ tí òfin mú ẹ̀yà kan tí ò mú ẹ̀yà kan kábíyèsí ìyà ń jẹ ọmọ Yorùbá tẹ́yìn fúnra yín mọ̀ bàbá Ọọ̀ni igbákejì òrìṣà ìyà ń jẹ ọmọ Yorùbá tẹ́yìn fúnra yín mọ̀ ọ̀pọ̀ ìgbà gan tẹ́ bá ń ṣe fídíò tí bá máa ń rí fídíò tẹ́ máa ń ṣe tẹ́ máa ń sọ̀rọ̀ pé bó ṣe ń lọ lílé bó ṣe ń lọ lílé definitely ẹ̀yin fúnra yín mọ̀ kí ló wá dé tó wá jẹ́ pé the same ìran yín yẹn lẹ́ wá dé kó lè ní tẹ́ wá sọ pé tó fẹ́ so papọ̀ mọ́ ẹni àwọn tó ń fìyà jẹ yín àwọn tó ń fìyà jẹ àwọn àwa tá jẹ́ ọmọ yín. Sọ́tà Sókótó kò sí ẹni tó ń rí fín bí gbogbo àwọn èèyàn ṣe rí yín fín bàbá ẹjá sòótọ́ ọba kan lóun ga ẹ̀má tá máa mú gbó kiri tó ò fi gbó igbó tó ń fà tí ò fi ń pamọ́ a máa sọ̀rọ̀ sí yín bàṣàbàṣàbàṣà tàná bí dáa nígbàtí Yorùbá sì jẹ́ Yorùbá ọbakọba wòlíì abẹ́ yín ni wọ́n bí dá tó gbéná wojú yín ṣùgbọ́n ohun tó lè yọ yín kúrò nínú embarrassment yẹn òun là ń pè yín sìn wípé kẹjẹ ká gbà tí a bá gbà tí àṣẹ padà sí palace tí òun ṣe government house nìkan ni àṣẹ wà ṣé kò dùn mọ́ inú ni bàbá ṣe bẹ́ẹ̀ lẹ fẹ́ gba orí yẹn kábíyèsí ẹ̀yin kábíyèsí kì í ṣe bàbá Ọọ̀ni nìkan ni mò ń pè láàárọ̀ yìí ṣùgbọ́n bàbá Ọọ̀ni ló jẹ́ aṣíwájú ọba tó ń kó àwọn ọba lọ. Mo dẹ̀ ní bílífù pé ibi tí bàbá bá fi sí ibẹ̀ ni àwọn tó kù máa lọ. Bàbá ẹ má lọ tà wá o à ń ké tọ̀tàn o ẹ má lọ tà wá o ẹ má lọ tà wá lẹ́lẹ́kejì o tẹ́ bá lọ ṣe another 50 years ẹ jẹ́ ń bẹ́ o tí ò tẹ̀ ní pẹ́ tí ò ní jìnnà ẹ jẹ́ ń bẹ́ o ìbáwò yín kẹ́ lọ kó sójà gbogbo Nàìjíríà kẹ́ máa fi ṣe security ẹ jẹ́ ń bẹ́ o mò ń sọ àsọtẹ́lẹ̀ ni èmi ń sọ nítorí pé ọmọ aláṣẹ ni èmi mi ì lè sọ kó má rí bẹ́ẹ̀ mi wá lè sọ ẹnì kankan tó kù irú ọgbà ẹ̀yìn tẹ́ ń wò mí tó bá bìlífù nú ara ẹ̀ wípé ọmọ aláṣẹ nìwọ tó bá sọ á rí bẹ́ẹ̀ ọba kọ́ba ìjòyè kíjòyè
tó bá lọ ta Yorùbá lé níṣẹ́ mi ní parọ́ o gbogbo nǹkan tó fi àárọ̀ ọjọ́ ayé ẹ̀ tó fi kó jọ ó ń fojú sunkún ẹ̀ láti èmi lọ o tí àṣẹ dẹ̀ ń gùn lọ́wọ́lọ́wọ́ àṣẹ ń gùn o ó máa gbogbo ègún tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀ ó máa jẹ́ ti ọba náà ni gbogbo ègún tí àwọn akíkanjú kan tán ti gbé ilẹ̀ Yorùbá ṣẹ́ a máa dà lé yín lórí ni tọmọtọmọ àárẹ̀ kúrò lórí ara wa a máa bọ́ sórí tiyín láti ìní lọ àárẹ̀ kúrò nílẹ̀ Yorùbá nítorí pé mo mọ̀ pé ẹ ní gbé pálásì yín ẹ ní gbé lọ sí abroad tí gbogbo yín ń sá lọ ẹ ní gbé lọbẹ̀ orí ilẹ̀ Yorùbá yìí náà ni pálásì yín ṣì máa wà kò possible ń sìn. Yes na pálásì Queen Elizabeth ti Elizabeth la máa jẹ́ o pálásì ti bàbá Ọọ̀ni ti Ọọ̀ni la máa jẹ́ o ti Elégùṣì la máa jẹ́ o òmìnira tiwa la fẹ́ bẹ́ẹ̀ ni òmìnira tiwa ní kò sí ohun méjì kò sí nǹkan kò sí ohun tí a fẹ́ ju òmìnira tiwa. ìjọba kíjọba wo ló tó bẹ́ẹ̀ ló tó yájú sí Queen Elizabeth ìjọba wo ni wọ́n bí dá tó yájú sí Queen Elizabeth àwa ń pè ẹ̀yin ọba ń sìn kẹ́yìn náà lè padà sírú ipò yẹn tí Yorùbá ti wà rí Yorùbá ti fẹ́ kan wà lérò ipò yẹn rí ṣùgbọ́n gbà tí àwọn bìrìtìkó amúnisìn tí wọ́n fẹ́ gbéṣẹ́ wọn dé gbogbo ọgbọ́n gbogbo àrékérekè ni wọ́n kọ́ Fúlàní tẹ́ bá wo ẹni tó gba àṣẹ kúrò lẹ́nu ọba ṣèbí Fúlàní náà ni àbí tí ìbá ní ṣì Zina Babangida ṣèbí the same Fúlàní tá à ń sọ yẹn ṣèbí òun náà ló lọ tó gbọ́ ọ̀rọ̀ sí ìjọba bìrìtìkó lẹ́nu nítorí ìmọ̀ tí ara wọn àwọn náà dẹ̀ ní pàpà ń para ẹ̀ ní ó lóun pajá pàpà ń para ẹ̀ ó lóun pajá ìgbà tí a bá nílùú tí gbogbo mineral resource tí a ní tó bá jẹ́ just 5% kò pé 5% gan mọ́ 4% plus ni wọ́n ní Nàìjíríà tó jẹ́ ti Nàìjíríà presently náà ẹjọ́ 95% tó wá kù kí ló dé tó jẹ́ ti àwọn ibi tá ti lọ ń rí fáyẹn po ló ń gba gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni China ń gba títí ẹ̀ torí fún kíni mi ìmọ̀ kan tí China ń wá tó wá ń wa ohun àlùmọ́nì lórí ilẹ̀ wa kí ni wọ́n ń wá kiri kí ni wọ́n ń wá kiri báwo ni China ṣe nẹ́tọ̀ọ́ lórí ilẹ̀ wa láti wá máa wa nǹkan àlùmọ́nì wa tó túmọ̀ sí wípé a ní access sí anything mọ́ kò sí kankan mọ́ preselina tó belong fún Nàìjíríà kò sí mọ́ kò sí ohun ẹyọ kan báyìí tó jẹ́ ti orílẹ̀-èdè mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ń ṣe tuntun
kò sí nǹkan kan tí Nàìjíríà ní mọ́ tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́nu. Because àwọn wá ń fún wa ní lówó oúnjẹ ń sìn, àwọn ń fún wa, àwọn òyìnbó yìí ń fún wa ní owó oúnjẹ ni. Nígbà tá a bá ní resources tó wá jẹ́ pé just 5% ló wá ń jẹ́ títí wa, irú ayé wo la wá sí? Irú ìgbé ayé wo nìyẹn? Hallelujah. Hallelujah rárá. Hallelujah. Ẹ̀yin ọba, a bẹ̀ yín, a fi orí adé, a fi bẹ̀ yín, ẹ má gbàbọ̀dẹ̀ fún Yorùbá lẹ́ni o. Ẹ stop ṣe bẹ́ẹ̀, ẹ má gba ìbọ̀dẹ̀ fún Yorùbá lẹ́ni. Ohun tá a kó yín sí wàhálà tẹ́ ẹ̀ ní rí lédè sí. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan wá ní orúkọ kan wà, àríbìdé sí ara orúkọ Yorùbá, lára àwọn orúkọ tó gbayì nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹ jẹ́ ká wo fídíò tí mo fẹ́ play yín. This country, they are taking the money abroad. They get boy, they go abroad. Their mates no smell the way they smell. They go abroad. They won't do campaign, they go abroad. Our presidential candidates, they go Chatham House. Who chartered the house? Ẹ jọ̀ọ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yẹn, ó ní pọ́ǹtì kan tí mo fẹ́ mú jáde níbẹ̀ o, nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ. What is so special about England? Bunch of crooks and criminals, barbaric human beings that. Make when I see Australia don't dodge come out from England now. Australia will get sense because they are people. Their education, they are important to them. They apply them. We here, we they worship England. The King of England come here the other day. People they run up and down. Waiting. Not be son of Queen Elizabeth. If una know wetin Queen Elizabeth and her family do Nigeria, una no go like them. Abacha loot. Who be Abacha be Achaba? They say they recover money from Abacha loot. Yet money when they talk say they recover, it pass Nigeria budget. Yet Nigeria still they borrow money. Waiting they take the money to, if not be lie. Abi? Nigeria. They won't destroy you. They go give dog a bad name in order to hang it in the public, and nobody will sympathize with you. Me where they here. Because I help soldiers when they dismiss. Yes, sir. They go write letter to the president and commander-in-chief about me. Say I won't commit treason and felony. Say I gather soldiers when they dismiss in their thousands. They don't know what I don't do with them. Ẹ má bínú, mo fẹ́ forward fídíò yẹn sí ibi gangan tí mo tó ti sọ pọ́ǹtì tí a nílò. Ẹ jọ̀ọ́, ẹ má bínú sí wa. Ibẹ̀ yẹn ṣe kókó nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ. Go they kill us. Yes, please. For solid mineral, if they even try do a little as they do for oil, make it be say at least maybe 30% of waiting then they extract from Nigerian soil. And come back to Nigeria, they seize the company. Yes, sir. How many foreign companies there for Nigeria when we say you get one company where pay compensation to one family? Zeba said. When we start the company, now furniture company, come turn construction company, come turn to estate development company, come turn to mining company. Only in Nigeria you can see that. Lára àwọn mo mọ̀ pọ̀sẹ̀ lára àwọn company àwọn China yẹn ni máa ń try láti sọ sí yẹn o. Ẹ máa gbọ́ lọ ohun bí gan tí mò ń lọ ó ti fẹ́ dé bẹ́ẹ̀. Rubbish, because some of our leaders are so useless and so. You know, we are ordinary president. We are talking about money. Government say then they look for money, they go borrow. They see money for ground for Nigeria. Money where then they extract from Nigeria in the name of illegal mining, or even the one where they say na legal mining.
Government know they get 5% of the money. What of our oil? They know they get. Nigeria now be country where get oil, where the oil they useless to the country. If for God go bless us with something, we go hunger go they kill us. Yes, please. For solid mineral, if they even try do a little as they do for oil, make it be say at least maybe 30% of waiting, then they extract from Nigerian soil, they enter. Yes, sir. Nigerian oil. Nigeria is now benefiting up to 10%. In case you don't know. What Nigeria is getting out of its oil, where God bless us, is less than 5%. Less than 5%. They thief the oil. Time don't reach where we go open all these people nyash. Tẹ́ bá pín kò sí time kankan tó reach. Kò sí ìdí ẹni kankan tẹ́ fẹ́ ṣí. Ṣé rí ti wá rí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. Kò pé 5% mọ́ tó ń jẹ́ ti ìlú tó ní gbogbo resources tá ń sọ yìí. Kò pé 5% mọ́. Ṣé ìlú nìyẹn? Ta ní bàbá kọrin bàbá ẹni tán bídá tá lọ sí London tó jẹ́ ọmọ Yorùbá tá lọ máa gbẹ́lẹ̀ ńbẹ̀ tá máa wá resources kan. Ṣó ti fẹ́ kú sẹ́wọ̀n ni? Ta ni ẹni tí wọ́n bídá tí a lọ sí ilẹ̀ China tàbí France tá lọ máa wá resources kan bẹ́ẹ̀? Ẹ̀dẹ̀ sì ń sọ yí pé ìlú nìyẹn. Báwo ló ṣe jẹ́ ìlú? Báwo ló ṣe jẹ́ orílẹ̀-èdè? Nígbà tó jẹ́ pé gbogbo ohun tí a ní ìlú onílùú ló ń benefit ẹ̀. Àwa gangan tá jẹ́ ọmọ ìlú a benefit ẹ̀. Gbogbo àwọn ìlú tí a fún níná ní agbègbè ní Áfíríkà bíbà tí Nàìjíríà fúnra wọn fún níná, wọ́n lo iná òun lọ lílùú tiwọn. Ṣùgbọ́n àwa tá dẹ̀ wá ní náà a rí lò. 5 days nísìn ni mo ti rí iná last. 5 days ni mo ti rí iná last. À ń ṣe program lọ lẹ́ẹ̀kan fún shutdown. Mo sáré lọ second house tí wọ́n tan generator. Mo sáré lọ yọ ni. Ẹ̀rí pé cut wá off lẹ́ẹ̀kan yẹn. Mo sáré lọ yọ ni tí mo sáré fi power bank power fóònù. Ṣáyé nìyẹn. Ṣé ayé nìyẹn? Ọlọ́run dá wa mọ́ ìyà. Ẹ̀yin tẹ́ ní ká sì continue ká máa gbàdúrà. Ṣé a wà ní number second in the whole world tó lè gbàdúrà jùlọ? Ṣé ọ̀rọ̀ ìsìn la fẹ́ máa gbé sórí kiri ni? Tàbí kẹ́ jẹ́ ká work towards òmìnira? Ẹ máa pariwo pé ká máa gbàdúrà. Àdúrà tí bàbá mi ti gbàgbàgbà. Tí bàbá mi náà tẹ́wọ́ gbà. Ẹ tún ní kémi ọmọ tó wá tẹ́wọ́ kò possible. Work and pray ni. Ìgbésẹ̀ tó bá fẹ́ gbé àdúrà dá. Ṣùgbọ́n kì í ṣe pé orí ń fọ́ mi. Mo sá lọ sórí òkè. Pásọ̀ lọ ń yan program fún mi. No. Ibi tí àwa Áfíríkà ti wrong gan nìyẹn. Ẹ jẹ́ ká work towards nǹkan. Òmìnira ò ní dúró kókó èdè wa bá wa lọ́jọ́ kan. Àwa fúnra wa la a máa béèrè fún. Bíbélì ní ká béèrè ni. Ó lóun máa fún wa. Kò sọ pé ká máa sùn, ká máa jí, ká wá máa expect oúnjẹ ọjọ́. Kò possible. Kò ṣeé ṣe. A máa béèrè fún. A béèrè fún òmìnira yẹn ni. A wá fi àdúrà tí. Ẹ stop láti máa sọ ignorant language fún wa. Ipe ẹ jẹ́ ká máa gbàdúrà. Bí Fúlàní wá
wá operate níbì kan ìgbà tẹ́ bá máa tún sọ ẹ̀ ní kẹjí ká máa gbàdúrà náà ni Fúlàní tó wá operate níbì kan ẹ̀ ń tó yẹ kẹjí ká fèsì wọn kájọ kojú ìjà síra wa àbí ẹrù bíi pé Fúlàní gan lọ́lọ́run ni Fúlàní náà lọ́lọ́run Fúlàní náà lọ́lọ́run ẹni tó fẹ́ wá pa ẹ́ òun gan lọ́lọ́run ìwọ tó fẹ́ wá pa ìwọ ló ò ní sùn tẹ́tẹ́lẹ́ nítorí pé tó bá ti sùn tẹ́tẹ́lẹ́ òkú gbé tó bá gbé ọwọ́ ìjà wá ìwọ náà gbé pàdé ẹ̀ gbé ọwọ́ ìjà pàdé ẹ̀ máa ṣe bí ọ̀dẹ̀ má ṣe bí ọ̀dẹ̀ ń sìn tó bá gbé wá gbé pàdé ẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa sọ fún wa ká sì máa gbàdúrà ká sì máa gbàdúrà ká sì máa gbàdúrà ṣé ń wá kan pa wá tán ni ṣé ń wá kan pa wá tán ni ohun tí a bá fẹ́ ṣe a máa ké pe Ọlọ́run tí ṣùgbọ́n a máa kọ́kọ́ gbé ìgbésẹ̀ ni bọ́ láìsí ìgbésẹ̀ everybody kàn máa kú sórí àdúrà tán ni. Nígbàtí Israel tí a lọ ń visit tí a ní àti lọ ń pàdé Jésù tí àwọn ń múra ogun táwọn ń múra ìjà àwa àádẹ́ lọ́bẹ̀ a máa kó owó wa lọ́bẹ̀ owó tó yẹ ká fi tọ́jú ẹbí ká fi tọ́jú ara ká fi invest àwa a máa kó lọ́bẹ̀ ṣe ti rí pé owó wa ká kó lọ́bẹ̀ ń sìn ṣe ti rí pé ogun ló fi ń jà báyìí ṣe ti rí bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí àwa ènìyàn dúdú ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa àwa tá à ń lọ Saudi náà ẹ jẹ́ ká ṣí àwa náà lè gbébì kan kalẹ̀ bíbà ẹ̀ kọ́wọn náà wá máa visit wa ò sí ẹ̀ṣẹ̀ ń bẹ àwa náà a máa powó ni a máa fi powó ni tá bá nílùú tiwa àwa náà a máa fi powó ni àgbégi nìkan kalẹ̀ àtẹ̀sọ́ pé Odùduwà ibẹ̀ ló tẹ̀dó sí kìíní kan àwa náà máa fọ́ọ̀jì kankan tá a fi máa powó tá a fi tú ìlú wa ṣe kan wà lóríṣiríṣi o tá a lè fi tú ìlú wa ṣe bẹ́ẹ̀ ni nítorí pé a rí iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ṣe nílẹ̀ Yorùbá kìkì owó kòkó lásán a rí nǹkan tí bàbá yẹn fi ṣe nísìnyí a ti wá ní ọpọlọ lóríṣiríṣi tá a fi lè ṣe ìlú yìí tí a bá gba ìlú yìí ẹ má sọ pé kí la máa jẹ o ìlú yìí máa dá o ìlú tó ń pè ní Yorùbá yẹn ó máa dá gan so à ń pe ẹ̀yin bàbá wa tẹ́ ti wà lẹ́kọ̀ọ́ àbí ẹ̀yin tẹ́ ti wà lójú ọ̀nà ẹ má lọ gba àbọ̀dé o mo padà sórí yín ẹ má lọ gba àbọ̀dé o bàbá wa Ọọ̀ni àtó yájú sọ́ba o ẹ jọ̀ọ́ o ẹ má lọ gba àbọ̀dé fún wa lénìí o àwa ọmọ Yorùbá à ń sọ wípé a ṣe mọ́ pẹ̀lú Fúlàní wọn ò fẹ́ àlàáfíà níbi tán bá ti wà wọn rẹ́dì láti wá gbé ìgbé ayé àlàáfíà ẹ̀mí ènìyàn jọ wọ́n lójú another 50 years amalgamation ẹ má gbìyànjú ẹ lénìí kó má bàa di àbámọ̀ à ń kí àbámọ̀ kan lọ́wọ́ à ń kí àbámọ̀ 1914 kan lọ́wọ́ ẹ tún fẹ́ lọ gbé another àbámọ̀ 2024 kan again kò ní ṣeé ṣe fún yín o tó bá jẹ́ pé
ẹ fẹ́ fọwọ́ sí mítìnì yẹn ò ní ṣeé ṣe lénìí, ó máa dàrú ni. tó bá jẹ́ pé ẹ fẹ́ fọwọ́ sí ànádá 2024 ìṣòro amalgamation tẹ́tú fẹ́ gbìyànjú ẹ̀ ẹ yọ sí àmọ́ra yín gan níbẹ̀ lè ní ìdánwò, kò ní ṣeé ṣe fún yín. èdè àìyedè awọ ẹ̀rín yín, èdè àìyedè àìgbọ́ra ẹni yé awọ ẹ̀rín yín bẹ́ẹ̀ lè ní. ẹ má gbìyànjú ẹ o, ẹ̀yin ọba à ń bẹ̀ yín o, bàbá wa lẹ jẹ́ o, bàbá wa lẹ jẹ́ o, ṣùgbọ́n èmi òun fi wèrè ṣe bàbá o, èmi òun lè fi wèrè ṣe bàbá o. ìwọ tó bá wá kí n máa sọ wípé bàbá mi ló jẹ́. gbogbo ọba ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ọba tòótọ́ bàbá mi ni wọ́n o, ṣùgbọ́n ilé tó bá jẹ́ wèrè tó ń ta ìran ẹ̀ kò ń ṣe bàbá tèmi o. bẹ́ẹ̀ ni ètò pé èmi ò lè fi wèrè ṣe bàbá, mi ì lè fi wèrè ṣe bàbá, bẹ́ẹ̀ ni mi ì lè fi wèrè ṣe bàbá. ọba tó bá ti ń torí owó tó ń ta ìran ẹ̀ wèrè ni, wèrè lírú ọba bẹ́ẹ̀. nítorí fún kí ni owó tí o torí ẹ̀ ta ìran yẹn tó bá ti wá gbà délé ó ṣe bí oṣù bíi mélòó kan sí àbí bí ọdún kan Fúlàní wọlé wá báyìí nínú ààfin ẹ̀, ṣé kò ti tán? ṣé òun ṣe wèrè bẹ́ẹ̀ yẹn? wèrè ni ẹ̀, wèrè ní wúrúwọ̀ ọba tó bá lọ wúrúwà bẹ́ẹ̀. nípa ìdí èyí ẹ̀yin ọba ẹ má gbìyànjú ẹ o lénìí, ẹ má gbìyànjú ẹ. another wàhálà 2024 bí a ṣe ń pariwo 1914 wípé àwọn kan wọ́n lọ ti wọ́ sí l'Àbújá, ẹ má gbìyànjú ẹ, ẹ má gbìyànjú another wọn, ẹ má tiẹ̀ try ẹ má try another problem amalgamation, ẹ má gbìyànjú ẹ. ẹ jọ a dúró de 2075 kankan, a dúró de 2075 kankan kan pín wa. pínpín ni Nàìjíríà nílò. Nàìjíríà kódà restructuring a nílò ẹ̀, pínpín ni. restructuring ti pẹ́ jù láti ṣe, ìgbà tó yẹ kán ṣe restructuring wọn ṣe, so ó ti pẹ́ sìn. once tí amalgamation yẹn ti lè expire o, a ṣe mọ́ lórí tá à ń kan, a ṣe mọ́ o. ṣùgbọ́n àwa ò ní agbára tá a máa fi bá yín jà. ṣùgbọ́n àwọn alálẹ̀ tá a kọjú ìjà sí ìwọ ọba tó bá lọ ti wọ́ sí another 50 years, àwọn alálẹ̀ wọ́n ń dóde ẹ̀ láòfin o. àwọn alálẹ̀ á kọjú ìjà sí ẹ, ìwọ ọba tó bá lọ gbìyànjú ẹ̀. wọ́n ń sọ mo tún ń tún sọ, àwọn alálẹ̀ wọ́n á kọjú ìjà sí ẹ, Ṣàngó á kọjú ìjà sí ẹ, Ọbàtálá á kọjú ìjà sí ẹ. ìwọ tó bá padà lọ gba ìbọ̀dè fún Yorùbá, Ayélálá á kọjú ìjà sí ẹ, Ṣàngó á kọjú ìjà sí ẹ, Ṣàngó á kọjú ìjà sí ẹ, Iyemọja á kọjú ìjà sí ẹ, Ọbàtálá á kọjú ìjà sí ẹ. àṣẹ dẹ̀ máa gùn. mi ò tí jẹun epo, mi ò tí jẹun yọ̀. ara sán pa ẹ́. bẹ́ẹ̀ ni say no to 2075. kí ló ń jẹ́ bẹ́ẹ̀? kí ni assurance pé èmi gan ṣì máa wà láyé ńgbà yẹn pẹ̀lú ọgọ́ orí mi? kí ni assurance?
kí ni ohun tí ó dá mi lójú kí ni ṣé ó dá mi lójú pé èmi gan ṣì máa wà láyé ńgbà yẹn tẹ́ bá wá sọ pé kèmi support ẹ̀ kò ṣeé ṣe so tó túmọ̀ sí wípé ìwọ tó bá fi ọwọ́ sí amalgamation tí wọ́n fẹ́ ṣe yé ní lẹ́ẹ̀kan sí Ṣàngó á kọjú ìjà sí ẹ mi ì mọ bó ṣe tó mi ì mọ bó ṣe nágbára tó Ọya á kọjú ìjà sí ẹ Iyemọja á kọjú ìjà sí ẹ Àrá á kọjú ìjà sí ẹ Àrá á sán pa gbogbo yín gbogbo ohun tí ó fi àárọ̀ ọjọ́ ayé ẹ̀ tó fi kó jọ gbogbo ẹ̀ ládòkú mọ́ ẹ lọ́wọ́ ìwọ tó bá ti wọ́ sí aṣọ tẹ́lẹ̀ ni o mo sọ o èmi ò ṣe ìpè o mi ò ṣe ìpè o ṣùgbọ́n aṣọ tẹ́lẹ̀ ni ìwọ ẹnikẹ́ni ènìyàn kéènìyàn bóyá ọba ni o bóyá ìjòyè ni o bóyá olóṣèlú ni o tí o bá ti wọ́ sí another 50 years lé ní iṣẹ́ ìnira á wọlé tàn ẹ́ wá láti ẹni lọ bó o gbé ẹsẹ̀ kan wàá ṣubú ara ni bó o gbé ẹsẹ̀ kejì wàá ṣubú ẹ̀mí ni bẹ́ẹ̀ ni àṣẹ́gun gbogbo ibi tó lè wù kó lè rìn sílé ọjọ́ ayé ẹ̀ wàá máa ṣubú ara wàá máa ṣubú ẹ̀mí nítorí pé ìnira ẹ̀ tó gẹ́ ìnira ẹ̀ pọ̀ jù tàbá ti rápálá tààrọ oúnjẹ àárọ̀ jẹ báyìí ó tún dà lẹ́nìyẹn ṣé ẹ̀ṣẹ̀ ni téèyàn bá jẹ oúnjẹ mẹ́ta péléde ṣé ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n torí pé ẹ̀yin kan ń rí jẹ ẹ wá fi ṣe pé ẹni ìbá kú kó kú àwa ọmọ bẹ́ẹ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan tó bá lọ tiwọ́ sí another 50 years léníṣẹ́ mo máa wá tàṣẹ máa ní mo wá tàṣẹ ní o bẹ́ẹ̀ ni mo wá tàṣẹ mo mọ ohun tí mò ń sọ o tàṣẹ ni mo wá o tó bá lọ tiwọ́ sí another 50 years kódà tó bá tiwọ́ sí 10 years lásán wàá máa bẹ̀ sí máa ní ìnira láti ìní ni ò ní gbádùn ayé ẹ mọ́ láti ìní lọ ìwọ ẹnikẹ́ni ènìyàn kéènìyàn tó bá lọ tìwá sí another problem mi bí ọjọ́ ìní ní ojúmọ́ tó mọ́lé ni tàbí eléyìí tó fẹ́ mọ́ lọ́la Ṣàngó á kọjú ìjà sí ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí Àrá sán pa ẹ́ wàá bẹ̀rẹ̀ sí ni máa mọ ìnira Fúlàní á kọjú ìjà sí ẹ Fúlàní á dú ẹ bí ẹran àsọtẹ́lẹ̀ ni o kò mò ń ṣe èpè o mò ń sọ kò ń ṣe mí iṣẹ́ èpè o ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ni o ìgbà ẹni kéèyàn kan kó wá jásẹ̀ kẹ́ wá máa sọ pé ká máa ṣàánú ẹ̀ mo sọ lánàá èmi ò ń ṣàánú ọ̀tá mi o ìwọ ló mọ ibi tí o ti ń ṣàánú ọ̀tá ẹ o òyìnbó ò ní jí lọ́jọ́ kan kó sọ pé òun fẹ́ ṣàánú ọ̀tá òun èmi ò ń ṣàánú ọ̀tá ti tèmi o tó bá lè kú kó kú ìbí mi náà á kú lọ́jọ́ kan yes mo mọ tí mò ń sọ èèyàn kan ní wá lára ní ìlú tí Ọlọ́run ọba tó bùkún bí ilé èèyàn kan wá ní mí lára ẹ wá ní kó jásẹ̀ kí tó máa ṣàánú ẹ̀ àkúdọ̀run ẹ̀ ni o ẹni tó bá lè nìṣó sọ́run tèmi kó máa lọ bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ pé o ò ní jáwọ́ láti máa ní mí lára á nìṣó sọ́run ni o ohun tó ń gbẹ̀mí ẹ ni á gbẹ̀mí ẹ ni ẹ má tiwọ́ bọ amalgamation kankan o mo ké tọ̀tàn o ẹ má
gẹ́gẹ́ bí àwọn mídíà wa tó kù bí wọ́n ṣe ń ké. A gbé fún gbogbo ẹ̀yin mídíà wa tí ẹ ti ń jáde láti ìgbà tí information tó ti jáde. A kí yín ẹ kú iṣẹ́. Ipa yìí ò ní mú yín, ipa ọ̀tá ò ní mú yín. Ẹ̀yin tẹ́ ẹ ń wò wá náà ẹ ní ṣìrìn, ẹ ní ṣìlẹ̀tẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá wa like, ẹ̀yin tẹ́ ẹ bá wa share, ẹ̀yin tẹ́ ẹ bá wa comment, ẹ̀yin tí ẹ dúró tẹ́ ẹ ń wò wá ẹ ní ṣìlẹ̀tẹ̀. Ìfẹ́ wa lẹ́ní, dìde tí wọ́n á ń ṣe ìfẹ́ wa náà lẹ́ní. Ìfẹ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ́ní. Nítorí pé eléyìí tí mò ń ṣe yìí kì í ṣe torí tiyín ni mo ṣe ń ṣe, bí òun ṣe ń ṣe pé torí ọjọ́ ọ̀la ọmọ mi. Ẹ̀yin náà tẹ́ ẹ ń ṣe kì í ṣe torí titi ara yín, kì í tẹ́ ń ṣe torí tèmi lẹ ṣe ń ṣe, bí ó ṣe torí ọjọ́ ọ̀la ọmọ. Àwọn ọmọ yìí wọn gbọ́dọ̀ tún máa fi ọwọ́ òsì júwe ilé bàbá wọn. Nítorí fún kíni ọmọ Yorùbá ti ń fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ ń sìn. Láti ọmọ Yorùbá kan bá ń sọ wípé tó bá ti lè ní opportunity tó ń rápálá jáde nínú orílẹ̀-èdè òun ò tún padà wá mọ́. Ṣé kò ti fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀? Kí ló fà á? Ìlú tí olórí tí ò dá ni. Kí ló wá fa olórí tí ò dá? Ohun tó fa olórí tí ò dá yẹn gan ni amalgamation yẹn tí à ń sọ fún yín wípé kẹ́ fi ipá kẹ́ fi tàrí ẹ̀dànù lénìí. Ẹ̀yin bàbá tá ń jà fún tí a ní kí àṣẹ padà sẹ́nu yín tẹ́ wá ń sọ pé ẹnu ti wá ń rùn tẹ́ni ẹ fẹ́ ṣerú ẹnìkan kú. Ẹ má gbìyànjú ẹ o. Amalgamation yìí ni ẹ má gbìyànjú ẹ o. Má ṣe o. Ẹ má ṣe o. Ẹ̀yin bàbá wa ká lè padà wá lé ọ̀la ká wá gbé oríyìn fún yín, òun ló ti dájú. Ibẹ̀ ni ẹ ti máa gbàyì. Ṣùgbọ́n tẹ́ bá continue tẹ́nẹ̀ máa tiwọ́ sí ohun tójú yín bá rí. Ohun tójú yín bá rí. Ẹ̀yin àtẹ̀yìn àwọn ẹbí yín ẹjọ́ máa bá kiri. Nítorí pé mi ì bá yín jẹ lídìgbì, gbogbo ẹnu ni mo fi lè sọ. Èmi ò dẹ̀ ní kúkú gbì. Ẹ̀yin àtọ̀wọn tẹ́ bá jọ jẹ́ náà ní ẹjọ́ máa kú gbìgbìgbì. Bẹ́ẹ̀ ni. Ẹ má ṣe o. Ẹ má ṣe o. Ẹ má ṣe o. Ẹ má ṣe bámbám ni mo yó o. N ò mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkankan. Ẹ má gbìyànjú ẹ o. No to 2024 amalgamation tí ẹ fẹ́ ṣe lénìí. No ni o. No going back ni o. Ọ̀rọ̀ Yorùbá. No going back ni ọ̀rọ̀ Yorùbá. A fẹ́ restructuring o. A fẹ́ restructuring. Kí ni a sọ fún yín? A fẹ́ kí ni? A fẹ́ restructuring. Orílẹ̀-èdè la fẹ́. Orílẹ̀-èdè la fẹ́ o. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ ṣe orúkọ yín ò ní parẹ́ ní ìwé ìtàn. Ohun tá à ń sọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Tó bá lè gbìyànjú tí o ṣe orúkọ ẹ ò ní parẹ́ ní ìwé ìtàn. Tó bá dẹ̀ kọ̀ náà tó lò ó ṣe a máa sọ wọ́n á tún máa sọ orúkọ yín ò tún ní parẹ́ náà ní ìwé ìtàn. Ṣùgbọ́n orúkọ ó yàtọ̀ sí orúkọ o. Orúkọ ó yàtọ̀ sí orúkọ. Láàárọ̀ yìí ẹ ní rí wa jù báyìí. À ń padà bọ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ jẹ́ ká wá ibì kan lọ ká ti lọ ṣáàjì. Because kò sí bátìrì so a fẹ́ lọ ṣáàjì nsìn. Ẹ padà máa rí wa wò. Gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Àwa là máa wá bẹ́ẹ̀ ni ẹ̀yin náà là máa bá. Mo wá kí ọ̀gá mi Mr. OLAYOMI KOIKI. Ẹ kú iṣẹ́ takuntakun sà. Ẹ kú kó lè dá. Ẹ kú àánú
ojú àánú tí ẹ ní fún ọmọ Yorùbá nítorí pé ojú àánú ni ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ojú àánú yẹn. Ẹ ṣé gan ni sà ọ̀gá mi, ẹ ṣé gan ni sà, gbogbo ẹ̀yin tẹ́ gbé ìjàgbara dání, ẹ ṣé gan ni, mo kí gbogbo yín, kò ní sún wa, kò ní rẹ̀ wá, bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tíìmù wa, ẹ káàárọ̀, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ ṣé o, a padà wá láìpẹ́ láì jìnnà, ire o.